gbogbo oníṣẹ́ ọwọ́ aládàáni tó fẹ́ ra níṣẹ́ tó pọ̀jù owó ẹ ṣe kó wọ́n ti dé kó bẹ́ẹ̀ o fáwọn ni wọ́n kalẹ̀ sí. bẹ́ẹ̀ni bó ṣe jẹ́ gẹ́lẹ́gẹ́lẹ́ tí gbọ́ yìí o gbogbo ẹ̀yin òbí ọmọ àti alágbàtọ́ gbogbo ẹ̀yin ọ̀gá ibiṣẹ́ tẹ́ fẹ́ ra àwọn irinṣẹ́ yín ẹ̀yin ọmọọṣẹ́ tẹ́ kọ́ṣẹ́ parí tẹ́ gba ìwé ẹ̀rí tẹ́ bí ẹ̀rá ọ̀rẹ́ àtọ́júlùmọ̀ tí wọ́n kí yín kó oríire gbogbo ẹ̀yin oníléeṣẹ́ àdáni àtẹ̀yin oníléeṣẹ́ kéréje ẹ kú oríire Ingco ti wọ ìlú Ipobẹ wá o àníṣe Ingco ti dé ìlú Ipobẹ là ń sọ ojúléeṣẹ́ ńlá Ingco tó wà ní Ìlúkútọ̀nù ó ti gbé ẹ̀ka ìsílùú Ipobẹ báyìí o gbogbo ẹ̀yin mẹkànísì ẹ̀ tẹ́ fẹ́ ra àwọn irinṣẹ́ yín láti ibi tó bẹ̀rẹ̀ débi tó dé ó ti wà lẹ́ni bíbà ẹ̀yin tẹ́ kọ́ṣẹ́ pẹ́ntìrà tẹ́ fẹ́ ra àwọn irinṣẹ́ yín láti ibi tó kéré débi tó ga ó ti wà lẹ́ni bíbà ní fàwọ́ ìlú Ipobẹ ní iléeṣẹ́ Ingco gbogbo ìyàdínlẹ̀ tẹ́ fẹ́ ra àwọn irinṣẹ́ yín láti ibi tó bẹ̀rẹ̀ débi tó parí sí ó ti wà ní ṣọ́ọ̀bù Ingco tó wà ní fàwọ́ ìlú Ipobẹ ẹ̀yin vitrier ó yá ẹ máa bọ̀ ẹ̀yin maçon irinṣẹ́ yìí ti wà lẹ́ni bíbà èwúlẹ̀ fẹ́ tẹ̀ní rí ń bẹ̀ kò sí o ẹ̀yin tẹ́ kọ́ṣẹ́ fọgànẹ́sà ọmọọṣẹ́ ní àbẹ́ ògà àwọn irinṣẹ́ yìí ti wà lẹ́ni bíbà lówó pọ́ọ́kú dẹ̀ ní ẹ̀yin plombier kílẹ̀ fẹ́ rà láwọn irinṣẹ́ yìí tí ò sí ń bẹ̀ tẹ́ni bá ní ṣọ́ọ̀bù Ingco tó wà ní fàwọ́ ìlú Ipobẹ ó ti wà ń bẹ̀ ẹ̀yin kàrólẹ̀ wà ń kọ́ àwọn irinṣẹ́ yìí ti ń bẹ̀ ní tuntun agẹ́rẹ́ ní établissement Ingco tó wà ní fàwọ́ ìlú Ipobẹ ẹ̀yin onílàbáyì ẹ̀yin oníkàwọ́ṣ tẹ́ fẹ́ ra àwọn irinṣẹ́ yín ẹ máa bọ̀ ní Ingco tó wà ní ìlú Ipobẹ fàwọ́ làkàlẹ̀ sí gbogbo iṣẹ́kíṣẹ́ tó bá wùn tẹ́ bá ṣe tó jẹ́ṣẹ́ òwò tẹ́ẹ̀ni rí àwọn irinṣẹ́ yín bẹ́ẹ̀ kò sí ẹ̀yin ilẹ̀ tí sí bàtìmọ̀ àti ilẹ̀ tí sí mọ́tò gbogbo ìtẹ́ ń fa ọ̀lọ̀ tẹ́ ìwọ àwọn irinṣẹ́ yín ó ti wà ń bẹ̀ o ẹ̀yin tẹ́ ń ṣe maçon tẹ́ ìwọ àwọn bàtà tó ṣe ń rìnà ẹ̀yin tẹ́ ìwọ buwati ni o gan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò ṣeé kà tán àwọn équipement chantier ẹ fẹ́ ra àwọn jẹ́ni ńláńlá àwọn groupe électrogène tó jẹ́ ti Ingco ó ti wà lẹ́ni bíbá o gbogbo àwọn machine ńláńlá táwọn fọgànẹ́sà ń lò èyí táwọn kàrólẹ̀ ń lò tó jẹ́ marque Ingco ó ti wà ńlẹ̀ ẹ mọ̀jẹ̀ nǹkan tán gbogbo ẹ̀yin wẹ́dà tàpẹ́ ní sùdẹ̀ àwọn irinṣẹ́ ti wà ń bẹ̀ láti ibi tó bẹ̀rẹ̀ débi tó dé ẹ kàn sí wọn lónìí ní Ingco kalẹ̀ sílùú Ipobẹ níbi tí sọ́ọ̀bù léyà wà tẹ́lẹ̀ rí ibẹ̀ ni wọ́n kalẹ̀ sí o níwájú ilé olóògbé inspecteur Lawani tẹ̀bádé station tó wà ní fàwọ́ ìlú Ipobẹ ẹ yà sí apá àlàáfíà yín kẹ̀sì bí ẹni pé fẹ́ máa wọnú ọjà ẹ ti bá wọn níwájú pẹ̀tẹ́sì olóògbé bàbá wa inspecteur Lawani ibẹ̀ ni wọ́n kalẹ̀ sí o Ingco gbogbo irinṣẹ́ pátá ni wọ́n ń tà ní ọ̀dọ̀ tí wọ́n ń bẹ̀ bóyá fún àlàyé kàbí èkejì àgùntẹ́ pè nìyí o 97 92 77 03 àbí 97 25 82 93 ẹ̀sán èjì èjì odò ẹ̀ta tàbí ẹ̀sán èjì àrún ẹ̀jọ èjì ẹ̀sán àti ẹ̀ta Ingco ló sọ wípé gbogbo òṣìṣẹ́ wọ́ kó máa bọ̀ ní ọ̀dọ̀ tàwọn láti wá ra irinṣẹ́ tó jẹ́ ojúlówó tó wẹ́ òsì pọ̀ jọra lọ Ingco ti kalẹ̀ sílùú Ipobẹ gbogbo ẹ̀yin ìwọ̀n níjọba ìbílẹ̀ yìí Ingco ní kẹ́ ẹ máa bọ̀ láti wá ra àwọn irinṣẹ́ yín pẹ̀lú owó tí ó pọ̀ tí ó sì ga jọra lọ Ingco ní jọ àní Ingco ní jàre Ingco. ẹ ṣe kó wọ́n ti dé kó bẹ́ẹ̀ o fáwọn ni wọ́n kalẹ̀ sí.